bàbá tẹ̀ ń wò yìí onópe rẹ̀ ní Bobrisky Ìkòròdú òun náà tún ṣẹ̀gbórí jáde ni kódà nínú ọ̀sẹ̀ tá a wà yìí wọ́n fún láwọ́d àmì ṣé award kí n pè àbí present no ó lọ competition kan wọ́n fún ní best dresser níbẹ̀ wọ́n dẹ̀ fún tó wọ́ọ̀tì 700,000 so bó lè yẹ pé àwọn obìnrin tó wà ní ibi program yẹn wọ́n bínú gan tó jẹ́ pé wọ́n ti wọ́n nà tó ń bẹ̀rẹ̀ sí fà á tó ń bẹ̀rẹ̀ sí pariwo lé lórí pé báwo ni wọ́n ṣe máa fún ọkùnrin ní award best female dresser ní program tó yẹ pé àwọn obìnrin wà níbẹ̀ táwọn obìnrin dẹ̀ wá síbẹ̀ ẹjọ́ kí ló ń ṣe àwọn ọ̀dọ́ wa náà these days báwo ni ronú wá ṣe rí bí eléyìí wọ́n ń ṣe program ọkùnrin kan wá múra bí obìnrin wá sí ibẹ̀ ẹ wá rí àwọn obìnrin gidi natural obìnrin fún ní award ẹni tó múra jù ẹ wá fún ọkùnrin tó sọ̀rọ̀ ẹ̀ di obìnrin ẹ wá ní òun obìnrin tó múra jù òun obìnrin tó rẹwà jù ní gbogbo invent bẹ́ẹ̀ yẹn number one ìdójútì gbáàgán ni fún àwọn abo láwùjọ wa òun ló jẹ́ pé àwọn obìnrin máa ń padà yarí nínú àwọn program bẹ́ẹ̀ yẹn sẹ́ni pé nǹkan rọrùn pẹ̀lú ọpọlọ àwọn youth aláyè sí ni wọ́n wá rí kò sí wọ́n wá rí program gidi ṣe mọ́ ní program tó wà ní ìtumọ̀ ẹ̀ ní wọ́n ń ṣe wọ́n rí ọmọ tó mọ̀wé jù ládùúgbò ẹ̀ gbowó fún rí pé ọmọ yìí ìwọ ló mọ mathematics jù ìwọ ló mọ English jù ìwọ ló mọ subject báyìí jù wọ́n rí ẹ̀sìn mọ́ wọ́n fún àwọn ọmọ tó brilliant ní scholarship mọ́ so àwọn ọmọ tí wọ́n fẹ́ máa encourage báyìí ni ọkùnrin tó sọ̀rọ̀ ẹ̀dọ́bìnrin ni wọ́n ń ṣe báyìí ẹ̀wọ́n ló lé tí ẹ̀nà lájà ó ṣe ń gbà yẹn náà tó ṣe fún Bobrisky ń gbà yẹn irú program tẹ́lẹ̀ láti ń gbà yẹn kò sí rẹ̀ fún upcoming artist láàrin wọn ká sí nǹkan tó yẹ pé ó máa encourage àwọn èèyàn ní ìdíṣẹ́ yẹn ẹ wo ilé náà wọ́n tún organize event kan even bàbá ìwà ń sọ̀rọ̀ pé òun délé fún Bobrisky yáhùn ó ní ìyáhùn òsì lẹ́sìn òun ló ń délé fún ìyá Bobrisky ló ń pè Bobrisky ètò àkọ́kọ́ ló ń pè ní òun ti sákò ní Nàìjíríà tẹ̀ òun ló ń pè ní yẹ́ ó ní ìyáhùn òsì lẹ́sìn òun ló ń délé fún tí ìyáhùn bá dé òun máa gbádìyàn padà fún nísìnyí òun ní kẹ́ máa pè ní Bobrisky Ìkòròdú just imagine ó dẹ̀ ń sọ with boldness ẹjọ́ níbo ni ayé ń lọ bẹ́ẹ̀ bọ̀bọ́ ìta bá dẹ̀ wò ó ní ẹbí ó náírà o tó bàtú ẹ̀ pọ̀pọ̀lọpọ̀ wọn náà wọ́n ti sá kúrò ní ẹnu òbí ò ká wọn mọ́ wọ́n tábà tó wá wà díẹ̀ tó bá jẹ́ ọmọ kìrìsìtẹ́nì àjọ ọmọ mùsùlùmí tó bá jẹ́ kìrìsìtẹ́nì àjọ ọmọ mùsùlùmí àwọn òbí ẹ̀ bẹ́ẹ̀ máa lọ church tàbí máa lọ mọ́sálásí àbí ibi tó yẹ káwọn pásítọ̀ wa ti sẹ́ lélẹ̀ ibi tó yẹ káwọn àfáà wa sẹ́ lélẹ̀ tẹ́ fi bara yín jà yìí tẹ́ bara yín jà lóṣooṣù nìjà irú àwọn nǹkan tó yẹ kẹ́ máa gbógun tì irú àbàjẹ́ tó yẹ kẹ́ máa gbógun tì láwùjọ wa lélẹ̀ kí ni dẹ́ẹ̀fẹ́ máa kọ́ mọ̀ báyìí ní àwùjọ àwa Yorùbá tí wọ́n fi Bobrisky àkọ́kọ́ náà Yorùbá náà ni ilé náà I think Yorùbá náà lélẹ̀ ìjọ ni ilẹ̀ Yorùbá dìbà torí irú nǹkan báyìí ò sí nínú àṣà wa ní Yorùbá kò tẹ̀ sí kan nínú nǹkan tí Yorùbá fẹ́ràn kò sí nínú nǹkan tí Yorùbá fẹ́ràn láwùjọ wọn ìjọ wa lélẹ̀ wá wọ àárín wa ìjọ lélẹ̀ bẹ̀rẹ̀ láàrin wa o mímọ́ ìjọ tẹ́lẹ̀ wọ àárín wa báyìí o so tí a bá tètè múra láti gbógun ti irú àbájọ báyìí láwùjọ wa kó má di pé ọmọ ọdún márùn gan máa padà máa gbé ọmọkùnrin ọdún márùn akàgbẹ́ wọ̀ lọ́jọ́ kan tó sọ fún yàrá àti bàbá pé ọ̀nà ìfẹ́ sọ̀rọ̀ àǹdọ̀bìnrin because gbogbo nǹkan tí wọ́n ń ṣe báyìí pé máa fi encourage àwọn youth tó kù wọ́n máa fi lọ́wọ́ wọn sí irú àbàjẹ́ yẹn but wọ́n ti ń pé wọ́n ti ń involve owó wọ́n ti ń ṣe competition wọ́n ti ń fún wọn ní àwọn owó tó tóbi kó lè wọ̀ wọ́n lójú ẹ̀sọ́ pé nǹkan tẹ̀ lé díẹ̀ lórílẹ̀‐èdè wa so wọ́n fẹ́ máa fi pe àwọn èèyàn sí ìwà ìbàjẹ́ yẹn ni so a gbọ́dọ̀ gbógun tì láwùjọ wa torí number one kò sínú constitution wa òye pé kọkùnrin máa fẹ́ ọkùnrin kóbìnrin máa fẹ́ obìnrin kò sínú constitution wa so Yorùbá dẹ̀ ni ó ń bọ̀ àwọn ládẹ́dẹ́ so then religiously kò sí ẹ̀sìn tó wà ní àwùjọ wa tó fọwọ́ sí ìwà ìbàjẹ́ wọn wá lómi pé kí wọ́n ní ẹ̀yàn ṣáájú ẹ̀sìn yẹn wò àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti ẹlẹ́sìn ìbílẹ̀ kí lẹ̀ ń wò onírúurú nǹkan tó yẹ kẹ́ gbógun ti lélẹ̀ irú ìwà ìbàjẹ́ tó yẹ kẹ́ gbógun ti lélẹ̀ o ó ti máa tátù rò pé Ọlọ́run máa dúpẹ́ o Bobrisky má tiẹ̀ ti lọ o pé irú nǹkan kàkàtà bẹ́ẹ̀ yẹn ti kúrò ní society wa lẹ́yìn náà tó lé bóyá jáde lọ́nà Bobrisky Ìkòròdú just imagine
wọ́n dẹ̀ yan tájà nǹkan yóò bó tájà àwùjọ tá a wà àwùjọ tí ó kórìíra lùwà yẹn ni so àṣìwá fi sílẹ̀ àṣìwá fọwọ́ òfin gbé wọ́n àṣìwá fọwọ́ òfin gbé wọn tẹ bá tẹ apẹpẹ tí ẹ gan tún ju ti Bob lọ tẹ bá rí apẹpẹ tí ó tún ju ti Bobrisky lọ ní ẹni tí àwọn bọ̀bọ̀ yìí tẹ bá bó ṣe ń sapẹpẹ aláì nǹkan ti ṣe wá lórílẹ̀-èdè yìí nǹkan ti ṣe wá lórílẹ̀-èdè yìí èmi ò mọ pọ́tà lè dá o ìmọ̀ tẹ bá ní ìmọ̀ràn tẹ lè gba àwùjọ wa lórí ọ̀rọ̀ yìí ẹ fún wa Adéọmọdé lórúkọ mi.